bí a bá bímọ kákẹ́mọ kò burú rárá kéèyàn ò fìlẹ̀kẹ̀ tó di ọmọ ẹ̀ sí ò léèwọ̀ bídìí ọmọ ṣe tọ́ sí ọmọ ẹni dùn tọ́jú jàre ṣùgbọ́n bí a bá fẹ́ kẹ́mọ kákẹ́mọ níwọ̀ntúnwọ̀nsì ló tọ́ béròjà bá pọ̀ lápọ̀jù níṣẹ́ ló mọ̀ bẹ́ẹ̀ dàrísá ká ṣètọ́jú ọmọ níwọ̀ntúnwọ̀nsì ló dára àkẹ́jù òbí lè mọ́ ọmọ rà gbà ìwà ìbàjẹ́ ni kéèyàn ó jẹ́ kọ́ ọmọ ó fẹ́lá lásìkò tí ò tó fẹ́lá ìwà ìbàjẹ́ ni kóbì ó fọlá láàṣẹ ọmọ ẹ̀ kóbì ó fipò sáyé ọmọ ẹ̀ ní sùtá káfọ̀pọ̀ ọ̀rọ̀ gbọ́jọ́ ọ̀la lọ́wọ́ ọmọ ìwà ìbàjẹ́ ni àfi bá àbámọ̀ kólùkọ́ bọ́mọ wí kóbì fọmú kí tí sáfẹ́gbà ṣe kìlọ̀ kíyà tún gbìjà kọ́mọ dẹni àkọ́tì kọ́mọ dẹni àyíbá wí kó jẹ gbogbo ntọ́mọ bá ti ṣe ló dára lójú ẹni ìwísílẹ̀ yìí àfi tá a bá mọ̀ bá a bá wà nípò kan àtàtà tá a nípò kan ìríjú kọ́mọ mọ ipò tó tọ́ kì í ṣohun tó burú rárá kọ́mọ ní baba ní yeye tó ṣe é mú sakọ kò kúkú léèwọ̀ kọ́mọ mọ̀ pé iṣẹ́ ọwọ́ ẹni ní gbé ní ga ohun tó dára ni kọ́mọ lè fẹ̀yìntì lọ́jọ́ ọ̀la wá gbàdúrà fóbi ẹ̀ kọ́mọ tá a kọ́ má lọ gbélé tá a kọ́ta lẹ́yìn wá ọ̀la bàbá mi ò ní gbà yèyé mi ò gbọ́dọ̀ gbọ́ òbí tó fi bẹ̀rù ọlọ́run sọ́kàn ọmọ ló ní bí a bá ṣe tọ́mọ ẹni níṣẹ́ fúnni nísinmi ẹ̀yìn ọ̀la ló yẹ lájọrò ká tó fi pòrájà jẹ́ ọmọ kọ́mọ ó jọlá bíntín nípínnísín kó lè ráàyè jọlá púpọ̀ nígbẹ̀yìn. Ewì Yorùbá pọ́nbélé lórí ètò Tiwantiwa.